Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Àtúnjọ wá pàdé ní Amẹ́ríkà. Lélẹ̀. Àjọ wà l'Amẹ́ríkà. Amẹ́ríkà ló pé bí Brooklyn náà pé bí ó èmi Ajíbọ́lá pẹ̀lú Ọ̀jáwán Ayefele Yinka àjọ Pasuma àtijọ́ dá Amẹ́ríkà o. Bẹ́ẹ̀ni o. Dá Amẹ́ríkà. Lọ́wọ́ táwọn jẹ́ bẹ́ẹ̀. Àtijọ́ dá Amẹ́ríkà o. Dá Amẹ́ríkà. Àjọ dá Amẹ́ríkà o. Dá Amẹ́ríkà. Amẹ́ríkà náà pé bí Brooklyn náà pé bí ó èmi Ajíbọ́lá pẹ̀lú CEO Fresh FM Jíbọ́lá Pasuma àwọn alájọ́ mẹ́rin láàrin ìka tó tẹ̀lé. Mo bá wọn bí ọba ayẹyẹ sí ti ń jẹ́ ti tí lóye. wàá gbádùn. Ẹ má gọra yín ṣe àmà fresh ó fresh sí everybody Wàá ló gbá mọ̀ yìí. yẹn kò tí ló olúwa. Wàá gbá yìí. Àmà ọ̀rọ̀ dà Wọ́n lọ. ṣáwá lọ. Wọ́n lọ. Ṣé. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Go TV, click on it, you see a subscribe button, click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.